olùjọ́sìn eruku méjìdínlógójì tí wọ́n jí gbé ti darí padà sílé kó wa wọn láyọ̀ nípínlẹ̀ Kwara. Àwọn agbébọn jí àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ Rivers 5 gbé sá lọ àti àwọn arìnrìn-àjò 14 míì nípínlẹ̀ Imo. Àwọn agbébọn béèrè fún 500 mílíọ̀nù náírà 500 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ fún pásítọ̀ àti àwọn olùjọ́sìn ìjọ Kérúbù àti Séráfù nípínlẹ̀ Kogi. Ìdí èrè o tí orúkọ gómìnà Adeleke sì fi wà lórí ìwé ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú PDP fún ipò gómìnà lọ́sùn lẹ́yìn tó fẹgbẹ́ sílẹ̀ tán. Ẹgbẹ́ òṣèlú PDP ti fi ìwé ẹ̀rí ìyọnikúrò nínú ẹgbẹ́ ránṣẹ́ sí Wike, Fáyọ̀sé àti àwọn yòókù. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Fúlàní jọba lé wa lórí. Láriwo orin táwọn alápatà oníṣòwò ẹran lọ́jà Akínyẹlé nílùú Ìbàdàn pa pẹ̀lú bí wọ́n ṣe tú jáde fẹ̀hónú hàn. Tinubu yan Christopher Musa, ọ̀gá àgbà iléeṣẹ́ ológun Nàìjíríà tẹ́lẹ̀ sípò mínísítà fẹ́tò ààbò lẹ́yìn tí Abubakar kọ̀wé fi ipò sílẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọpẹ́ o, àwọn olùjọ́sìn eruku méjìdínlógójì tí wọ́n jí gbé ti darí padà sílé kó wa wọn láyọ̀ nípínlẹ̀ Kwara. Adúpẹ́. Àwọn olùjọ́sìn eruku méjìdínlógójì tí wọ́n jí gbé sá lọ lẹ́rùkú níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara lẹ́yìn ọ̀rẹ̀yìn ti padà fojú gan ni àwọn mọ̀lẹ́bí wọn láyọ̀ nílùú àbínibí wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn èèyàn ọ̀hún ni wọ́n gbé ìlú Ìlọrin fún ó lé ní ọ̀sẹ̀ kan fún ìtọ́jú ìlera lẹ́yìn ìgbésẹ̀ ìdóòlà nípasẹ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Kwara àti ọ́fíìsì olùbádámọ̀ràn pàtàkì fọ́rọ̀ ètò ààbò àpapọ̀ ilẹ̀ wa. Wọ́n fa àwọn olùfarakásá náà lé ọwọ́ alága ìjọba ìbílẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Gabriel Awẹ́lẹ́wà nílùú Ìlọrin lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Àwọn olùjọ́sìn tí wọ́n dóòlà ọ̀hún dé sí ìlú Eruku ní dédé aago 6:30 ìrọ̀lẹ́ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday níbi tí wọ́n ti gbà wọ́n pẹ̀lú ayọ̀ ìdùnnú, orin ìdúpẹ́ ìmoore látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí àti àwọn aráàlú. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ akọ̀wé àgbà fẹ́tò ìròyìn sí alága ìjọba ìbílẹ̀ Èkìtì ọmọọba Dàda Sunday, alága ọ̀gbẹ́ni Awẹ́lẹ́wà dúpẹ́ mọrírì ààrẹ Bọ́lá Tinubu, gómìnà Abdulrahman Abdulrazak, olùbádámọ̀ràn pàtàkì fọ́rọ̀ ètò ààbò àpapọ̀ ilẹ̀ wa àti àwọn àjọ elétò ààbò gbogbo fún ìdásí kánmọ́nkóbó wọn tó yọrí sí dídóòlà àwọn olùfarakásá tí àwọn ajínigbé agbébọn jí gbé sá lọ. Ó gbóṣùbà káre fún ètò ìtọ́jú àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún àwọn olùfarakásá lẹ́yìn ìtúsílẹ̀ wọn. Ó mú dá àwọn aráàlú lójú pé ìṣèjọba òun yóò tẹ̀síwájú nípa mímú ètò ààbò gbópọn sí jákèjádò àwọn wọ́ọ̀dù 10 níjọba ìbílẹ̀ náà. Ọwọ́ àti Eruku ọba Búsàrí Ọlánrewájú náà dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ, àwọn àjọ elétò ààbò tó kópa nínú iṣẹ́ ìdóòlà ọ̀hún. Ó ṣàpèjúwe ìdarí padà dé àwọn olùjọ́sìn náà gẹ́gẹ́ bí ìtura ìfọ̀kànbalẹ̀ fún ìlú. Iṣẹ́ ìdóòlà náà àti ìpadàdé àwọn olùfarakásá mú ìrètí tuntun wá fún àwọn olùgbé ìlú tí wọ́n sọ pé ìpadàbọ̀ náà ṣàfihàn ìgbésẹ̀ ìgbìyànjú àwọn àjọ elétò ààbò lójúnà láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ọ̀daràn ní ẹkùn náà. Àwọn agbébọn jí àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ Rivers 5 gbé sá lọ àti àwọn arìnrìn-àjò 14 míì nípínlẹ̀ Imo. Kò dín ní èèyàn 19 tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì ìpínlẹ̀ Rivers tí àwọn agbébọn jí gbé sá lọ nípínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Imo lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ tí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní kí ìjọba àpapọ̀ tọpinpin fi síkùn òfin gbé àwọn ọ̀daràn tó ṣekú pa àwọn agbófinró ọlọ́pàá 5 nílùú Bauchi lọ́sẹ̀ tó kọjá. Lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ mínísítà fẹ́tò ààbò ilẹ̀ wa Nàìjíríà Abubakar Badaru lọ́jọ́ Ajé Monday, níṣe ni ààrẹ Bọ́lá Tinubu lọ́jọ́rú Wednesday yan olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà tó kúrò nípò láìpẹ́ yìí ọ̀gágun Christopher Musa láti rọ́pò mínísítà Badaru tó kọ̀wé fipò sílẹ̀, bó ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí àjọ elétò ààbò lórí ipò ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè. Nínú ìkọlù Rivers, àwọn agbébọn tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ní kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun Tuesday ṣe bẹ́ẹ̀ jí àwọn akẹ́kọ̀ọ́ 5 ti iléèwé gíga fásitì ìpínlẹ̀ Rivers RSU
lọ́gbà iléèwé Emoha Satellite Campus àwọn olùfarakásá náà ni wọ́n jí gbé sá lọ lójú ìbọn nílẹ̀gbẹ́ wọn níta ọgbà iléèwé náà ní Emoha níjọba ìbílẹ̀ Emoha nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé níta ọgbà iléèwé gíga náà ti gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn lọ́sẹ̀ tó kọjá lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù lemọ́lemọ́ àti ìwà ipá ìgbójú agan sí ni àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aláṣẹ àti alábòjútó iléèwé gíga fásitì ìpínlẹ̀ Rivers láti kó àwọn lọ sínú ọgbà iléèwé gangan ní main campus ní Port Harcourt fún ààbò. Ẹ̀wẹ̀ níbi ìpàdé ráńpẹ́ ọjọ́ Ajé Monday ṣáájú ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde igbákejì ọ̀gá àgbà iléèwé náà ọ̀jọ̀gbọ́n Isaac Zeb Obikpi kọ̀ láti ti ọgbà Emoha campus tàbí kí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ lọ síbòmíràn. Ó ní àwọn aláṣẹ àti alábòjútó iléèwé gíga náà ti ń gbé ìgbésẹ̀ lójúnà láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò pẹ̀lú àwọn aládarí ìlú àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ àti àwọn àjọ elétò ààbò. Akẹ́kọ̀ọ́ kan tó rápálá mórí bọ́ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà tó ní kán forúkọ bo òun láṣìírí sọ wípé àwọn agbébọn náà ṣèkọlù sílégbèé àwọn ní déédéé aago 2 òru tí wọ́n sì yìnbọn pa ajá tó ń ṣọ́lé ṣáájú kí wọ́n tó jí àwọn olùfarakásá náà gbé sá lọ. Ìṣẹ̀lẹ̀ àìpẹ́ yìí wáyé lẹ́yìn ìkọlù ìdigunjalè lágbègbè Rumuchi lẹ́yìn ìdánilójú ọ̀rọ̀ igbákejì ọ̀gá àgbà iléèwé gíga náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers SP Grace Irinchkoko ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà múlẹ̀ ṣàpèjúwe àwọn aṣeláàbí náà gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nígbà tó ń jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ìtọpinpin lílépa àwọn ajínigbé náà. Ìgbésẹ̀ ìgbìyànjú sì ti ń lọ lọ́wọ́ lójúnà láti dóòlà àwọn olùfarakásá. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà ti lọ sí agbègbè náà pẹ̀lú ikọ̀ àwọn agbófinró láti rí i dájú pé àwọn olùfarakásá náà rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò nígbèkùn àwọn àṣekọlù náà. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti gbọ́ látẹnu àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ló já sí pàbó. Bákan náà ni ìròyìn tún tẹ̀ wá lọ́wọ́ pé àwọn ajínigbé agbébọn tí wọ́n gbàgbọ́ pé wọ́n jẹ́ adaranjẹ̀ lásàálẹ̀ ọjọ́ Ajé Monday ṣèkọlù sí ọkọ̀ bọ́ọ̀sì ojú ọ̀nà àbá tó gbé èrò 14 lágbègbè Ngo Ọ̀pàlà nípínlẹ̀ Imo. Oṣojú mi kòró kan sọ wípé àwọn agbébọn náà ni wọ́n bẹ́ gìlà jáde láti inú igbó tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì gbàkóso ọkọ̀ bọ́ọ̀sì náà tó fi ìlú Òwèrì sílẹ̀ lọ sí ìlú Aba nípínlẹ̀ Abia. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn oṣojú mi kòró kan ṣe wí ni ó ti dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ bí àwọn ọkọ̀ yòókù ṣe ń yíwọ́ ọkọ̀ padà sẹ́yìn láti na pápábora nígbà tí àwọn èrò àwọn arìnrìn-àjò míì náà sì sá àsálà fún ẹ̀mí ara wọn. Tí a ò bá gbàgbé a ó rántí pé àwọn afurasí adaranjẹ̀ nínú oṣù karùn-ún ọdún yìí jí àwọn arìnrìn-àjò 28 ní agbègbè ọ̀hún kan náà. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ó lé ní 20 àwọn arìnrìn-àjò tí wọ́n tún jí gbé sá lọ lágbègbè ọ̀hún kan náà nígbà tí wọ́n ṣekú pa àwọn èèyàn 2 lásìkò ìkọlù náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Henry Okoye sọ wípé wọn kò tí ì fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Àmọ́ ṣá kọmíṣánná ọlọ́pàá ti darí àwọn ikọ̀ agbófinró láti gùnlé iṣẹ́ ìréde ìtọpinpin lójú ọ̀nà márosẹ̀ Òwèrì sílùú Àbá. Àwọn agbébọn béèrè fún 500 mílíọ̀nù 500 million naira owó ìtúsílẹ̀ fún pásítọ̀ àti àwọn olùjọ́sìn ìjọ Kérúbù àti Séráfù nípínlẹ̀ Kogi. Ó mà ga báyìí o. Àwọn agbébọn tó ṣèkọlù sí ìjọ aláṣọ funfun Kérúbù àti Séráfù ní Èjìbà níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Yàgbà nípínlẹ̀ Kogi lówùúrọ̀ ọjọ́ Àìkú Sunday 30 oṣù kọkànlá ọdún 2025 ti ṣe bẹ́ẹ̀ kàn sí mọ̀lẹ́bí pásítọ̀ tí wọ́n jí gbé sá lọ. Ẹnìkan tó súnmọ́ àwọn mọ̀lẹ́bí sọ wípé àwọn ajínigbé agbébọn náà ń béèrè fún 500 mílíọ̀nù náírà 500 million naira fún owó ìtúsílẹ̀ pásítọ̀ àti ọ̀pọ̀ àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé lásìkò ìkọlù. Àwọn agbófinró àwọn aláṣẹ kò tí ì fi èyíkéyìí ìdúnàdúrà kankan múlẹ̀. Àwọn àjọ elétò ààbò ti bẹ̀rẹ̀ sí ní tọpinpin ìṣẹ̀lẹ̀ náà. A ó rántí pé lọ́jọ́ Àìkú Sunday ìròyìn gbé pé ìjọba ìpínlẹ̀ Kogi ti ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ ètò ààbò lẹ́yìn ìkọlù àwọn agbébọn náà. Fídíò kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára nípasẹ̀ ẹgbẹ́ Ẹmẹ́kún Parrot lórí ayélujára mọ̀mímọ̀ Facebook látọwọ́ Olúṣẹ́gun Ìṣẹ̀láyé lọ́jọ́ Àìkú Sunday ṣàfihàn ọkọ̀ ojú òfurufú helicopter àti àwọn àjọ elétò ààbò
tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ṣe ń gbọn àwọn agbègbè náà yẹ́bẹ́yẹ́bẹ́ lójú náà láti lépa àwọn àṣekọlù náà. Lásìkò ìkọlù náà, pásítọ̀ ìjọ náà tí ọ̀pọ̀ mọ̀ sí Orlando àti ọ̀pọ̀ àwọn olùjọ́sìn tí a kò lè fìdí iye wọn múlẹ̀ jẹ́ jíjígbé sálọ. Kọmíṣánná fétò ìròyìn ọ̀gbẹ́ni Kingsley Fanwo kóró ojú sí ìkọlù náà nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta láti ìlú Lọ́kọjà, ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó ń dá ìpòrúurú sọ́kàn ẹni àti aláìjẹ́ ìtẹ́wọ́gbà bó ti wù kó mọ̀. Fanwo ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun ìbànújẹ́ àti ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣeni láàánú. Ó fi kún pé ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti dóòlà àwọn olùfarakásá náà. Fanwo sọ wípé àwọn tó ṣèkọlù sílùú Èjìgbà yóò ti máa lúgọ farapamọ́ nínú ìlú náà fún àwọn àkókò kan tàbí nínú igbó lágbègbè ìlú náà. Ó ní àwọn olùgbé ìlú kan yóò ti máa fojú kàn wọ́n tí wọn ò sọ̀rọ̀ sókè wọn pànù mọ́. Ó ní tí wọ́n bá kọ̀ láti ké gbàjarè síta nígbà tí wọ́n bá rí àjèjì ojú nírú àkókò yìí, ó ní ta ló mọ ẹni tí yóò tún jẹ́ olùfarakásá tàbí ṣe kòńgẹ́ ìwà ọ̀sìnwìn àwọn ajínigbé àgbébọn náà. Ó ní jíjọ́sìn nínú igbó láìsí ètò ààbò lásìkò yìí lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí wọ́n jí àwọn olùjọ́sìn gbé sálọ kúrò nílé ìjọsìn nípínlẹ̀ Kwara kò mọ̀gbọ́n dání. Ó sọ síwájú sí pé gbogbo wa la nílò láti mú ètò ààbò yìí lọ́kùnkúndùn nírú àkókò tí a wà yìí. Ó ní a nílò láti máa wà lójú lalákànfin sọrí kí a sì ṣe ìtanilólobó. Kọmíṣánná jẹ́ kó di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ Ìyàgbà ti ń gbé àwọn ìgbésẹ̀ ìgbìyànjú tó lóòrìn lójú náà láti gbógun ti àwọn ìwà ọ̀daràn lágbègbè náà gẹ́gẹ́ bí ẹnu ibodè ìjọba ìbílẹ̀ àgbègbè náà. Ìdí èrè o tí orúkọ gómìnà Adeleke sì fi wà lórí ìwé ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú PDP fún ipò gómìnà lọ́sùn lẹ́yìn tó fẹ̀gbẹ́ sílẹ̀ tán. Ìgbìmọ̀ tó ṣagbátẹrù ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú PDP fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ti ṣàlàyé ìdí ẹ̀ tí orúkọ gómìnà Adémọ́lá Adélékè sì fi wà lórí ìwé ìdìbò bó tilẹ̀ jẹ́ pé ó ti kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀. Akọ̀wé ìgbìmọ̀ tó ń ṣàkóso ètò ìdìbò náà Ọ̀gbẹ́ni Sunday Sọlárìn sọ pé orúkọ gómìnà Adélékè àti alátakò rẹ̀ Adébáyọ̀ Adédàmọ́lá ni yóò sì wà nínú ìwé ìdìbò nítorí kò sáyè láti ṣe àtúnṣe lórí ìwé ìdìbò náà tí wọ́n ti ṣe kalẹ̀ ṣáájú kí Adélékè tó lòun ò ṣẹgbẹ́ mọ́. Ọ̀gbẹ́ni Sọlárìn ṣàlàyé pé lálẹ́ ọjọ́ Ajé Monday ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí ni gómìnà Adélékè kéde rẹ̀ pé òun ti fẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ sì ti tẹ ìwé ìdìbò sílẹ̀ kó tó di àkókò yìí, èyí tó túmọ̀ sí pé kò sáàyè láti ṣe àyípadà kankan mọ́. Ní báyìí gbogbo ẹni tó bá fẹ́ dìbò gbọ́dọ̀ mọ̀ pé Adébáyọ̀ Adédàmọ́lá nìkan ni olùdíje dupò fún ipò gómìnà nínú ìdìbò abẹ́nú ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ọ̀ṣun torí gómìnà Adélékè tó jẹ́ alátakò rẹ̀ tẹ́lẹ̀ ti kọ̀wé fi ẹgbẹ́ sílẹ̀. Gẹ́gẹ́ bí a ti gbọ́ ni pé àwọn aṣojú káàkiri ẹkùn nínú ẹgbẹ́ tí ètò ìdìbò abẹ́nú ọ̀hún ti wáyé nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ láti gbọ̀ngàn Adolac Hall tí ètò ìdìbò náà ti wáyé fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn aṣojú àjọ elétò ìdìbò Nàìjíríà INEC wà níbẹ̀ láti wo bí ètò náà ṣe lọ. Lọ́wọ́ báyìí gómìnà Adémọ́lá Adélékè kò tí ì kéde ẹgbẹ́ òṣèlú tí yóò darapọ̀ mọ́ báyìí lẹ́yìn tó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ṣé ó kù wákàtí mẹ́rìndínlógún sí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nípínlẹ̀ Ọ̀ṣun ni gómìnà Adémọ́lá Adélékè kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀. Alága ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun Sunday Bisi ló kéde rẹ̀ lọ́jọ́ Ajé Monday bákan náà tó sì sọ pé ẹgbẹ́ òṣèlú náà kò ní ṣe ètò ìdìbò abẹ́lé tó yẹ kó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nítorí bí ìyapa ẹgbẹ́ ṣe ń bá ẹgbẹ́ náà jà lọ́wọ́ yìí àti bí gómìnà Adélékè kò ṣe fi ìfẹ́ hàn sí gbígba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú PDP láti ṣojú ẹgbẹ́ nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́yìn náà ni lẹ́tà kan tí akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP buwọ́lù tẹnumọ́ pé ètò ìdìbò abẹ́lé láti yan ẹni tí yóò gbé àsíá ẹgbẹ́ nínú ètò ìdìbò gómìnà yóò wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ti dábàá rẹ̀ ní gbọ̀ngàn ńlá Atlantic Multipurpose Hall nílùú Òṣogbo. Nínú lẹ́tà mìíràn tí wọ́n buwọ́lù lọ́jọ́ 4 oṣù kọkànlá ọdún 2025, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ní òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ti ṣàlàyé ìdí rẹ̀. Lẹ́tà ọ̀hún tó kọ ránṣẹ́ sí alága ẹgbẹ́ òṣèlú náà ní wọ́ọ̀dù Ṣàgbà nílùú Ẹdẹ, Adélékè ní ìgbésẹ̀ ọ̀hún dá lórí gbogbo rògbòdìyàn tó ń kojú ẹgbẹ́ náà lásìkò yìí nítorí rògbòdìyàn olórí tó ń da ẹgbẹ́ òṣèlú PDP láàmú. Ó ní òun fi àsìkò yìí
kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ PDP lẹ́sẹ̀kẹsẹ̀. Ó tẹ̀síwájú nínú lẹ́tà náà, ó ní òun dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party fún àǹfààní tí wọ́n fún òun gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ tó ń sojú Ọ̀ṣun West àti gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá juwọ́ sẹ́gbẹ́ òṣèlú náà pé ó dìgbà o. Ẹgbẹ́ òṣèlú PDP ti fi ìwé ẹ̀rí ìyọnikúrò nínú ẹgbẹ́ ránṣẹ́ sí Wike, Fáyọ̀sé àti àwọn yòókù. Ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP ti fi ìwé ẹ̀rí èyí tó fọwọ́ òsì júwe ilé fún mínísítà fún olú ìlú ilẹ̀ wa Nàìjíríà Nyesom Wike, gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan rí Ayọ̀délé Fáyọ̀sé àti àwọn yòókù tí wọ́n yọ kúrò nínú ẹgbẹ́ lásìkò ìpàdé àpérò ẹgbẹ́ náà tó wáyé nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àtẹ̀jáde kan tí PDP fi léde lójú òpó ayélujára Twitter wọn, ìwé ẹ̀rí náà ni wọ́n fi síta lọ́jọ́ kejì oṣù kọkànlá ọdún 2025 nílùú Àbújá, níbi tí adelé alága ẹgbẹ́ náà Umar Damagum ti gbé agbára fún alága tuntun sẹ́nẹ́tọ̀ Kabiru Turaki. A rántí pé ẹgbẹ́ òṣèlú PDP lọ́jọ́ 16 oṣù kọkànlá lásìkò ìpàdé àpérò fọwọ́ òsì júwe ilé fún Wike àti àwọn yòókù lórí ẹ̀sùn pé wọ́n ń dìtẹ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Turaki ní àwọn ṣe àtúnyẹ̀wò ìgbésẹ̀ tí àwọn gbé lásìkò ìpàdé àpérò lórí lílé àwọn ọmọ ẹgbẹ́ kan lọ. Ó ní a mọ̀ pé òfin orílẹ̀-èdè Nàìjíríà kò fààyè gba kí èèyàn ṣe ẹgbẹ́ òṣèlú méjì. Ìdí rèé tí a fi mú rọrùn fún wọn pé kí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú àwọn. Ó ní ní báyìí wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn mọ́, tí igun olórí ẹgbẹ́ àwọn sì ti fọwọ́ òsì júwe ilé fún wọn, tí àwọn sì tún pinnu pé káwọn fún wọn ní ìwé ẹ̀rí. Bákan náà ló ní tí wọ́n bá lọ sí ẹgbẹ́ òṣèlú mìíràn ní Nàìjíríà, wọn yóò ní àǹfààní láti fi ìwé ẹ̀rí wọn hàn pé àwọn kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP mọ́, tí àwọn ẹgbẹ́ òṣèlú náà kò sì ní máa ṣe iyèméjì pé bóyá wọ́n sì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP. Gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé, àwọn ìwé ẹ̀rí yìí ni àwọn ti fi ránṣẹ́ sí oníkálukú tí ọ̀rọ̀ kàn. Nyesom Wike, gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan rí Ayọ̀délé Fáyọ̀sé, sẹ́nẹ́tọ̀ Samuel Anyanwu, Umaru Bature, Kamarudin Ajibade San, Abdulrahman Muhammad, sẹ́nẹ́tọ̀ Mao Owabunwa, Austin Nwanchukwu, Abraham Ama Nnana, George Turner àti olóyè Dan Obin. Turaki ní ìgbésẹ̀ yìí ṣe kókó láti fi tó àwọn ọmọ Nàìjíríà àti pàápàá àjọ INEC létí lórí ipò tí oníkálukú wà lásìkò yìí. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence NSCDC àti àwọn ikọ̀ agbófinró yòókù ní láti mọ̀ pé àwọn èèyàn tí wọ́n dárúkọ yìí kò sí nínú ẹgbẹ́ àwọn mọ́. Ó ní àwọn ti fún wọn ní ìwé ẹ̀rí tí àwọn sì ti fi ránṣẹ́ sí wọn níbikíbi tí wọ́n bá wà. Turaki fi kún pé lọ́wọ́ yìí ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ń ṣe gbogbo àtúnṣe tó nílò láti padà sí ipò òkè téńté tó wà tẹ́lẹ̀, tí yóò sì gba àwọn ọmọ Nàìjíríà sílẹ̀ lọ́wọ́ ìjọba tó mú ìnira wá sí ìlú. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Fúlàní jọba lé wa lórí. Láriwo orin táwọn alápatà oníṣòwò ẹran lọ́jà Akínyẹlé nílùú Ìbàdàn pa pẹ̀lú bí wọ́n ṣe tú jáde fẹ̀hónú hàn. Ńṣe làwọn èèyàn lọ́jà Akínyẹlé nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, lọ́kùnrin àti lóbìnrin tú jáde lọ́pọ̀ yanturu sójú títì fẹ̀hónú hàn tako ohun tójú wọn ń rí lọ́jà náà. Nínú fọ́nrán fídíò kan tó ṣe àfihàn àwọn èèyàn náà lójú òpó ayélujára ìkànnì Facebook, níbi tí wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn pé àwọn ò faramọ́ ohun tí àwọn ẹ̀yà Fúlàní ń ṣe nínú ọjà Akínyẹlé. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún ṣe wí, ó ní ó ṣẹlẹ̀ pé ọ̀kan lára ọmọ àwọn tó lọ ra ọjà ẹran ní Kaduna, ó ti ra ẹran náà ó sì ti sanwó gẹ́gẹ́ bí ó ti ṣe fi rìsíìtì rẹ̀ hàn. Àmọ́ ó jẹ́ ìyàlẹ́nu pé lẹ́yìn rẹ̀ ni àwọn ikọ̀ ọlọ́pàá kan wá láti Niger pé àwọn làwọn ni ọ̀kan nínú àwọn ẹran náà. Ǹjẹ́ kí wọ́n ó gba ẹran wọn padà kí wọ́n ó máa lọ, ni wọ́n bá ní rárá àfi kí àwọn ó máa mú ọmọ náà lọ. Ó ní títí di àsìkò yìí àwọn kò tí ì rí ọmọ àwọn débi tí àwọn ó gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹlòmíì tó náà sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò ọ̀hún, ó ní àwọn Fúlàní ló ń ṣiṣẹ́ burúkú náà. Ó ní tí àwọn bá ra ẹran màálù lọ́wọ́ wọn tí àwọn sanwó tán fúnra wọn, ni wọn ó tún rán Fúlàní ẹgbẹ́ wọn míì láti wá gba ẹran náà padà pé àwọn làwọn ní. Ó ní eléyìí tí ń ṣẹlẹ̀ tipẹ́ lọ́jà Akínyẹlé tí àwọn ń fara dà torí àwọn ò fẹ́ kí wàhálà
wàhálà ò ṣẹlẹ̀ irú ohun tí ó ṣẹlẹ̀ lọ́jà àṣàṣà lọ́jọ́ sí àwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ ìdí ẹ̀ làwọn fi tú jáde fẹ̀hónú hàn torí àwọn ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀. Bákan náà ni ẹlòmíín sọ ó ní ó di ọjọ́ mélòó kan báyìí tí àwọn ti rí èèyàn àwọn kan àtòun àtìyàwó rẹ̀ lórí pé ó ra ẹran wọ́n sì wá mú pé ẹran tó rà kì í ṣe tiẹ̀. Wọ́n ní láti ìgbà náà títí di àsìkò yìí àwọn ò gbúrò òun àti ìyàwó rẹ̀. Wọ́n ní kí Fúlàní ó tó fọgbọ́n jí àwọn gbé tán ló jẹ́ kí àwọn ó tú yáyá jáde fẹ̀hónú hàn. Wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣèwádìí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n rọ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Aládọjà láti dá sí ọ̀rọ̀ náà torí àwọn ò fẹ́ ṣe ohun tí ó lòdì sófin làwọn fi ń pariwo pé àwọn ò fẹ́ o àwọn ò gbà kí Fúlàní ó jọba lé àwọn lórí. Tinubu yan Christopher Musa ọ̀gá àgbà iléeṣẹ́ ológun Nàìjíríà tẹ́lẹ̀ sípò mínísítà fétò ààbò lẹ́yìn tí Abubakar kọ̀wé fi ipò sílẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti yan ọ̀gágun Christopher Musa olórí iléeṣẹ́ ológun tẹ́lẹ̀ rí ní Nàìjíríà sípò mínísítà fétò ààbò. Olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Nànúgà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lójú òpó ayélujára Twitter rẹ̀ lọ́sàn-án ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 2 oṣù kejìlá ọdún yìí. Nínú lẹ́tà tí Tinubu fi ṣọwọ́ sí ààrẹ ilé asòfin àgbà l'Àbújá Sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio fún ìbuwọ́lù ní ààrẹ ti ṣàlàyé pé Musa ni yóò rọ́pò Alhaji Muhammed Badaru Abubakar mínísítà ètò ààbò tẹ́lẹ̀ tó kọ̀wé fipò sílẹ̀ lọ́jọ́ Ajé Monday. Alhaji Abubakar sọ pé nítorí ìlera ara òun lòun fi kọ̀wé fi ipò sílẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn kan béèrè pé ta ni ọ̀gágun Christopher Musa tí Tinubu yàn sípò mínísítà fún ètò ààbò. Àbí ọ̀gágun Musa lọ́jọ́ 25 oṣù kejìlá ọdún 1967 nílùú Sokoto. Nílùú Sokoto náà ni ọ̀gágun Musa ti lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama. Lẹ́yìn tó kúrò ní ilé ẹ̀kọ́ girama ló tẹ̀síwájú ẹ̀kọ́ rẹ̀ nílé ẹ̀kọ́ gíga kan nílùú Zaria níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè lọ́dún 1986. Lẹ́yìn náà ni Musa wọ ilé ẹ̀kọ́ gíga ológun NDA níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè àkọ́kọ́ ní fásitì lọ́dún 1991. Ọ̀gágun tó gbangba sùn lọ́yẹ̀ ni Musa jẹ́. Lára àwọn àmì ẹ̀yẹ tó ti gbà lẹ́nu iṣẹ́ ológun ni àmì ẹ̀yẹ Collins Powell lọ́dún 2012. Lọ́dún 2023 ní ààrẹ Tinubu yàn án gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Ipò yìí ló sì wà títí di oṣù kẹwàá ọdún 2025 yìí kí ó tó kúrò níbẹ̀. Tinubu sọ nínú lẹ́tà tó kọ sílé asòfin àgbà wípé òun ní ìgboyà àti ìgbẹ́kẹ̀lé nínú ọ̀gágun Musa láti darí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tó yẹ. Ṣáájú ni mínísítà fétò ààbò Nàìjíríà Badaru Abubakar ti kọ̀wé fi ipò sílẹ̀. Àtẹ̀jáde tí agbẹnusọ Tinubu Báyọ̀ Nànúgà fi sójú òpó Twitter rẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 1 oṣù kejìlá ọdún 2025 ní ìkọ̀wé fipò sílẹ̀ náà bẹ̀rẹ̀ lẹ́yẹ òsọ̀kà. Nànúgà nínú àtẹ̀jáde náà ṣàlàyé pé ààrẹ Tinubu gba ìkọ̀wé fipò sílẹ̀ Badaru tó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún iṣẹ́ takuntakun tó ti ṣe lẹ́ka ètò ààbò lásìkò rẹ̀. Ó fi kún pé ó ṣeéṣe kí ààrẹ fi orúkọ ẹni tó máa rọ́pò Badaru ránṣẹ́ sílé asòfin kí ọ̀sẹ̀ yìí tó wá sópin. Ìkọ̀wé fipò sílẹ̀ mínísítà yìí ló ń wáyé lásìkò tí Nàìjíríà ń kojú ìpèníjà ààbò tó lágbára báwọn agbébọn àti agbésùnmọ̀mí ṣe ń ṣe ìkọlù lọ́lọ́kùn òjọ̀kan lẹ́ka àríwá Nàìjíríà. Ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni ààrẹ kéde àwọn ìgbésẹ̀ pàjáwìrì lẹ́ka ètò ààbò lẹ́yìn táwọn agbébọn ṣe àwọn ìkọlù ọ̀tún ní ìpínlẹ̀ Kebbi, Niger àti Kwara. Jíjí àwọn akẹ́kọ̀ọ́ 25 gbé ní ìpínlẹ̀ Kebbi àtàwọn akẹ́kọ̀ọ́ tí iye wọn fẹ̀ tó 300 gbé ní ilé ẹ̀kọ́ St Mary's Catholic School Papiri ìpínlẹ̀ Niger jẹ́ ohun tó tún fa wuyewuye àti ìbẹ̀rùbojo lẹ́ka ètò ààbò Nàìjíríà. Bákan náà ni ìkọlù àwọn agbébọn sí ilé ìjọsìn CAC ní Eruku ìpínlẹ̀ Kwara àti ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Kogi mú kí àwọn èèyàn máa sọ pé apá ìjọba kò ká ètò ààbò náà tó mẹ́hẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde tí agbẹnusọ ààrẹ Tinubu fi léde sọ pé Badaru fipò sílẹ̀ látàrí ìlera rẹ̀ tí kò dúró re. Ẹ̀wẹ̀ láti ìgbà tí Badaru ti wà nípò gẹ́gẹ́ bí mínísítà fétò ààbò ní ìkọlù àwọn agbébọn ti ń tẹ̀síwájú lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá tí ìkọlù àwọn Boko Haram sì ń tẹ̀síwájú ní ẹkùn ìlà oòrùn àríwá Nàìjíríà. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú BBC lọ́sẹ̀ tó kọjá, Badaru sọ pé ìjọba Nàìjíríà ń sa gbogbo ipá rẹ̀ láti kojú ìpèníjà ààbò tó ń bá Nàìjíríà fínra. Ó ní ìjọba ti ń ṣe ìwádìí
láti mọ ohun tó ṣokùnfà ìdí tí ìkọlù àwọn agbébọn ṣe tún bẹ̀rẹ̀ ìkọlù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti jíjí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní àwọn ilé ẹ̀kọ́ káàkiri Nàìjíríà. Ó wá sọ àrídájú rẹ̀ pé àwọn ọmọ ogun ṣiṣẹ́ takuntakun láti wá ọ̀nà tí wọ́n fi máa kojú ìṣòro náà. Muhammad Badaru Abubakar ló ti fìgbà kan rí ṣe gómìnà ìpínlẹ̀ Jigawa fún sáà méjì. Láàrin ọdún 2015 sí 2023 ló fi ṣe gómìnà ìpínlẹ̀ Jigawa. Lẹ́yìn tó kúrò lórí ipò ni ààrẹ yàn sípò mínísítà fétò ààbò nínú oṣù kẹjọ ọdún 2023. Onímọ̀ nípa ètò ìṣúná ni Badaru, bó ṣe kẹ́kọ̀ọ́ gboyè accountant ní ilé ẹ̀kọ́ fásitì Ahmadu Bello University Zaria. Bákan náà ló kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ Policy and Planning Training Institute Jos ìpínlẹ̀ Plateau. Ó tún jẹ́ oníṣòwò tó ní okòwò káàkiri Nàìjíríà. Ẹni ọdún 63 ni Badaru Abubakar. Ohun tí a mọ̀ nípa rẹ̀ lọ́wọ́ báyìí ni pé ó ń ṣàìsàn gẹ́gẹ́ bí ó ti fi hàn nínú ìwé tó kọ fi ipò sílẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùmarè yóò sì dára fún yín.